Yeah. In exercise of powers conferred on His Excellency Engineer Makinde, Governor of your state, and by virtue of Section 28(1), Cap 28, Volume 1 of this law for your state 2000, and any other powers in that behalf, I, Bayo Lawal, confer on you the title of His Royal Majesty Oba Ganiyu Ajiboye Usari. Thank you. Giving under my hand and public seal of Oyo State of Nigeria, today, 30th day of February 2026. Kabiyesi, congratulations. And any other powers in that behalf, I, Bayo Lawal, disapprove, confer on you the title of His Royal Majesty Oba Moses Olowode Bakayode, given under my hand a public seal of Oyo State of Nigeria, today, 13th day of February, year 2026. Kabiyesi, congratulations. His Royal Majesty Äläfin ti Ìṣẹ̀kẹ̀ Ọba Abel Olúfẹ́mi. Ẹ máa bọ̀ wájú o. Ẹlẹ́gbẹ̀gbẹ̀ ọ̀gá òdìdẹ ẹyọ ọmọ ọ̀bẹ́lẹ́gẹ̀ sọ́bì. Ẹlẹ́gbẹ̀ máa bọ̀ wá wọ́n sọ̀rọ̀ ló kọ gbogbo ọba gómìnà ránṣẹ́ bí ọ́. Ẹyọ ọmọ ọ̀bẹ́lẹ́gẹ̀ o. Tẹ́lí bàbá máa lọ kò ní sí ọ̀run. Gbogbo yín pátá lẹ fọwọ́ sí i. Ó bẹ́ẹ̀ ṣe kò ṣàfúnṣe iṣẹ́ ọmọ Makinde. Báyìí, His Royal Majesty Äläfin ti Ìṣẹ̀kẹ̀ Ọba Abel Olúfẹ́mi, acceptance pay. Ẹlẹ́gbẹ̀ ọmọ Ẹlẹ́gbẹ̀ tí ń bọ̀, bàbá mi Ẹlẹ́gbẹ̀ tí ń bọ̀ wáyé Ẹlẹ́gbẹ̀ òde 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 òde.
tó wà ń bẹ̀ wọ́n ti lọ. Ẹjọ́ ó jù bẹ́ẹ̀ lọ mẹ́sẹ̀ ní òyìn tí ìtaṣẹ̀ jẹ́ lórí mẹ́sẹ̀sẹ̀. Ẹjọ́ àwọn gbà tásìkò Ọlọ́run tó lónìí ó ní kó ọjọ́ náà mú wá wá sí ìmúṣẹ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni Ọlọ́run ti sábà rírìn àjò àgbàdo àdúgbò Ọlọ́run máa gbé wọn síwájú ọkọ̀ ọba àdàbò ní sáwọn ẹlẹ́sẹ̀ bí ọba tí lọ́mọ ìlànà àdúpẹ́ lọ́wọ́ kọmíṣánná wa Adémọ́lá Òjó àwọn náà ṣe gbogbo orí méje yàrá Ọlọ́run á dúró tì wọ́n àánú ọ̀pọ̀ nínú ayé wọn àwọn adúpẹ́ lọ́wọ́ àlàájá wọn sẹ́nitọ́ wa sọ̀tùmá àwọn ní ìyá onísábàbí ní ìfọ̀ Ọlọ́run ní sílẹ̀ iwájú náà pẹ́ fi ti wọn náà mọ orí sí wọn ní gbogbo ọ̀nà ó ra àdúgbò àwọn. Adéwọlé onímẹ̀lẹ́kẹ̀ gbogbo ìgbélékè àdúpẹ́ lórí kíkọ́ àtàpẹ́lẹ́sẹ̀. Ìgbà ẹni mo ṣe bá Sàláwù Àbúbákà oyè níran onígbùdù gbogbo nílùú Ọ̀yọ́. Ìgbà ẹ kábíyèsí David Adémọ́lá ọmọ oyè ìdìrọ̀ aláǹkó gbogbo àbúwọ́ ní sílẹ̀ ìjọba. Èmi tí wọ́n bá níwọ̀n ìgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ìpè jẹ́ àrọ́bà fílọ̀ máa pa ọbẹ̀ dápọ̀ ẹgbẹ́ máa pa bí ẹ̀jẹ̀ rìn tẹ̀gbí ṣe. Ọba àkọ́jà Múkàlà bàbá ẹ̀yà ti gbogbo ọ̀yà jì ní sílẹ̀ ìjọba. Adépẹ́ lórí kí bàbá pẹ̀lú ẹsẹ̀ ọba wa. Ọba yìí sí akásẹ̀ láti tí lóye ọ̀dọ̀ ṣókù gbogbo Ọ̀yọ́ Aláàfin ní ti ilé gbogbo Ìgbàdí mọ́ṣẹ́. Ọba Samuel Olúṣẹ́gun Odùríre alájàgbá gbogbo ajágbá àdépẹ́ lórí kí bàtà pẹ̀lẹ́sẹ̀ kẹ́sì ọba òjẹ́ kò pẹ́. Ọba Oyèlékè Yusuf onídòdè gbogbo ìdòdè ti ìlú Ọ̀yọ́. Ẹ̀ẹ́pẹ́ lórí oyè kẹ́ẹ̀dàgbà kẹ́ẹ̀dára òwú ọ̀gbọ́n. Ọba àlàsí mi jù àtàdá mi jìbọ̀. Àgbà kí gbogbo Ọ̀yọ́ kẹ́ẹ̀pẹ́ kẹ́sì ọba òjẹ́ kò pẹ́. Ọba ti dáná kẹ́ẹ̀pẹ́. Ọba láwọn Honorable Olukiti, Executive Chairman of Oyo West Local Government, we are Thank you.
Chief Ademola Ojo, we call him Ijaya. I also want to recognize the Honorable Commissioner for Establishment and Training, Professor Soliu Abdulwahid Adelabu. Also joining us here today, Honorable Commissioner for Special Duties, Alhaja Fausat Joke Sani. We appreciate you, Honorable Commissioners. I also want to recognize all executive advisors, executive assistants, special advisors, senior special assistants to the governor and aides to the deputy governor who are here present. We appreciate you all. The chairman, Civil Service Commission, Baale Kamarudin Aderibibe. We appreciate you, sir. And I want to use him to recognize other chairmen of boards, agencies, DGs who are here with us. Thank you for joining us. The permanent secretary, Ministry of Laws who are here, state chairman, deputy chairman, vice chairman, secretary, and members of the ESCOs, thank you for joining us. Chairman of local government chairman in Oyo State, Honorable Sikiru Sada. Alaga, thank you so much for hosting us. And of course, I must specially recognize our host chairman in Oyo East local government, Honorable Olusola Peter Oluoko, and all other local government chairmen here in Oyo. We appreciate you. Thank you so much. I can see Honorable Olukitibi. Yes, thank you so much. All honorable chairmen who are joining us here today, thank you so much. All political office holders, our service commanders, thank you so much. We appreciate you. Your Excellency from Igbade joining us here today. Kábíyèsí Ọba Hamidu Ajibade wọ́n wà pẹ̀lú wa ń bì. Ẹ ṣé kábíyèsí o, dáńsẹ̀lá o. Kábíyèsí Ọba Kọ́lá Adégbọlá àwọn náà wà pẹ̀lú wa ń bì. Ó kí yín dáadáa kábíyèsí. Your Excellency, we also have the Ondo of Okeo. We have His Royal Majesty the Sabi Governor, ó kí yín dáadáa sà. His Royal Majesty the Oniro of Otu, kábíyèsí o. His Royal Majesty the Akibio of Ilora. Kábíyèsí ẹ dákun papọ̀ ẹ jẹ́ kí gbogbo orí adé ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí o. Kábíyèsí kúrò nílẹ̀. Your Excellencies, our Royal Fathers, distinguished guests, will go straight to the next agenda, pivot to welcome address. Yes. Alhaja Chief Senator Mansurat Sumanu Muwankale. Ẹ dákun ẹ bá mi gbé Ọlọ́run tóbi. Ẹ bá ń gbọ́ Ọlọ́run tóbi dáadáa. Àwọn ẹkú jókòó. Ọbẹ̀ àwọn ọ̀já kò yẹ̀kẹ̀. Aláàjì mo mọ̀ dídẹ́ tó ṣe ń kí wọn lẹ́lẹ́kejì. Àwọn mi ní sọ. Your Excellencies will go straight to the next agenda. And now the welcome address to be delivered by the Honorable Commissioner for Local Government and Chieftaincy Matters, Chief Ademola Ojo. I call him Ijaya worldwide. Existing protocol. It is with immense pride, deep respect, and profound joy that I stand before you today at this historic and cultural significant occasion
the coronation of 14 distinguished high chiefs stroke Baale of Oyo land as crown-wearing Obas. Today marks not just the installation of royal fathers, but the reaffirmation of our rich heritage and the enduring traditions and the sacred institution of monarchy that has long been backbone of governance, culture, and unity of our land. The ceremony is a powerful reminder that while times may change, our values and customs and ancestral legacies remain steadfast. The Yoruba Traditional Institution is one of the oldest and most revered in Africa. The bearded crown is not merely an ornament, it is a sacred symbol of authority, service, wisdom, and divine responsibility. Those who wear it are called to lead with integrity, fairness, courage, and compassion. They are custodian of our culture, promoter of peace, and bridge between the past and the future. To our newly crowned Obas today, you are sent not only to honor, but to duty. Your people look up to you for guidance, stability, and development. May your reign bring peace to your communities, prosperities to your domain, and progress to your state as a whole. As a government under the able leadership of His Excellency Governor Seyi Makinde, who has been magnanimous enough to approve and sponsor this program, we recognize the vital role of traditional rulers, the role they play in the grassroots development, conflict resolution, cultural preservation, and community mobilization. We remain committed to strengthening collaboration between the state and traditional institutions for the advancement of our people. Igbade joining us here today. Kábíyèsí Ọba Hamidu Ajibade wọ́n wà pẹ̀lú wa níbí. Ẹ ṣé kábíyèsí o, dáńsọ̀rọ̀. Kábíyèsí Ọba Kọ́lá Adégbọlá àwọn náà wà pẹ̀lú wa níbí. Ó kí yín dáadáa kábíyèsí. Your Excellency, we also have the Ondo of Okeo. We have His Royal Majesty the Sabi Governor, ó kí yín dáadáa sà. His Royal Majesty the Oniro of Otu, kábíyèsí o. His Royal Majesty the Akibio of Ilora. Kábíyèsí ẹ dákun papọ̀ ẹ jẹ́ kí gbogbo orí adé ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí o. Ẹ ṣé kábíyèsí ẹ kúrò nílẹ̀ dùdú. Your Excellencies, our royal fathers, distinguished guests, we'll go straight to the next agenda, pivot to welcome address. Ó tó lọ, Yes. Alhaja Chief Senator Masraf Sumanu ló wà ń kalẹ̀. Ẹ dákun ẹ bá mi gbé Ọlọ́run tóbi. Ẹ bá ń gbọ́ Ọlọ́run tóbi dáadáa. Àmọ́ ikú jókòó. Ọbẹ̀ àwọn ọ̀dà kò yẹ̀kẹ̀. Aláàjì mo mọ̀ dídẹ́ tó ṣe ń kí wọn lẹ́lẹ́kejì. Àmọ́ mi ní sọ. Your Excellencies will go straight to the next agenda. And now the welcome address to be delivered by the Honorable Commissioner for Local Government and Chieftaincy Matters. Chief Ademola Ojo, I call him Ijaya worldwide. Existing protocol. It is with immense pride, deep respect, and profound joy that I stand before you today at this historic and cultural significant occasion, the coronation of 14 distinguished high chiefs stroke Baale of Oyo land as crown-wearing Obas. Today marks not just the installation of royal fathers, but the reaffirmation of our rich heritage and the enduring traditions and the sacred institution of monarchy that has long been backbone of governance, culture, and unity of our land. The ceremony is a powerful reminder that while times may change, our values and customs and ancestral legacies remain steadfast. The Yoruba Traditional Institution is one of the oldest and most revered in Africa. The bearded crown is not merely an ornament, it is a sacred symbol of authority, service, wisdom, and divine responsibility. Those who wear it
are called to lead with integrity, fairness, courage, and compassion. They are custodian of our culture, promoter of peace, and bridge between the past and the future. To our newly crowned nobles today, you are sent not only to honor, but to duty. Your people look up to you for guidance, stability, and development. May your reign bring peace to your communities, prosperities to your domain, and progress to your state as a whole. As a government under the able leadership of His Excellency Governor Seyi Makinde, who has been magnanimous enough to approve and sponsor this program, we recognize the vital role of traditional rulers, the role they play in the grassroots development, conflict resolution, cultural preservation, and community mobilization. We remain committed to strengthening collaboration between the state and traditional institutions for the advancement of our people. So the brief goodwill messages. Auntie. Máa ní ìjáde kan ò lè rí ìrẹ̀. Ewé tí òkun kò gbọdọ̀ fi inú afẹ́fẹ́. Igi tí òkun kò gbọdọ̀ fi inú afẹ́fẹ́. Afẹ́fẹ́ tó ń fẹ́ lálẹ́ létí òkun. Iṣẹ́ Olúwa ni àṣepèrè ní tìyẹ. Owó bá ẹ dé, ọmọ bá ẹ dé, àlàáfíà tún pọ̀ sí. Òkìkí pọ̀ sí. Wọ́n mọ̀ bó ṣe jẹ́. Ọ̀tá fẹ́ mọ̀ díẹ̀ Olúwa ni òkun wọn. Adájú èkó gbé. Àgbègbè sábà kà á sí wọn létí. Àwọn tí wọ́n fẹ́ ní àwọn sọ̀rọ̀ ẹ̀dí lẹ́yìn. Ẹ ṣé o. Wala antun abiduna ma abudu. Wala na abiduna ma abaditun. Wala antun abiduna ma abudu. Lakundi nukun waliyedi. Nígbà tí a kí Ọlọ́run, a kí gómìnà wa, ká wa, tó a ṣe Abíọ́dún ọmọ Makinde pé wọ́n kú iṣẹ́ takuntakun. Ọlọ́run ò wàrọ́dà láwùlà dínà káfàrú bìkéde lámúyà náà lò káìràn wákàfà láwùlí mú mi dínà lìkítàlà wákànà láwù kọ̀wé yán àṣìkà. Ọlọ́run kó mọ bá a fìṣọ́ ẹ̀ṣọ́ wọn. Ọlọ́run ní jẹ́ kó dàrú. Wọ́n bẹ̀rẹ̀ re Ọlọ́run jẹ́ kí wọ́n sọ̀ láyọ̀. Gbogbo ogun mọ̀nà fi Ọlọ́run gbé wọn lékè o. Lẹ́yìn tí a kí gómìnà tán, mo kí bàbá dẹ́pútì pé ẹ kú dìde. Ẹ ṣeun gan-an. Ẹ kú ìfọmọnìyàn ṣe. Àánú Ọlọ́run kò ní kúrò lọ́dọ̀ yín nígbà gbogbo. Mo kí gbogbo àwọn escos tí wọ́n jọ wá. Ìpè Ọlọ́run ní kí ó bàjẹ́ o. Mo wá ṣe kábíyèsí fún Aláàfin o. Kábíyèsí o. Ọ̀yọ́ ò ní dàrú o. Kò sì ní fẹ́ dàrú. Gbogbo tí ń jẹ́ ogun Ọlọ́run yóò bá wa lé jìnnà lọ́yọ̀. Bí ìjọba ò ní dàrú, Ọ̀yọ́ náà ò ní dàrú. Gbogbo ìlú pátápátá kò sí èyí tí ó dàrú bẹ́ẹ̀. Ọ̀yọ́ state ò ní dàrú. Mo kí àwọn bàbá wa láti Ìbàdàn àti gbogbo àwọn bàbá tí wọ́n wá láti ìlú káàkiri. Mo kí bàbá mi, gbọ́n mi, Akíbíó. Ọlọ́run bá mi ṣàánú yín, Ọlọ́run bá mi dúró tì yín o. Mo wá kí gbogbo Ọ̀yọ́ pátápátá. Ìbẹ̀rẹ̀ oríire lélẹ́yìí ó jẹ́ o. Tó Ọ̀yọ́ mọ gùnkè, tó Ọ̀yọ́ ò ní lọlẹ̀ o. Tí Ọ̀yọ́ ò bá ti lọlẹ̀, gbogbo ìlú tí ń bẹ Ọlọ́run ní gbé lọlẹ̀. Nàìjíríà lápapọ̀ àmọ́ ríyọnú ni o. Òjò àánú yóò mọ rọ̀ sí gbogbo Nàìjíríà pátápátá. Mo wá kí ẹ̀yin bàbá mi lóríire tòní. Bí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì. Àánú Ọlọ́run yóò mú bá yín gbé. Gbogbo ibì kọ̀ọ̀kan
kí ẹ mójútó tó Ọlọ́run yóò bá yín gbé o. Mo kí gbogbo wa lápapọ̀, mo kí gbogbo àwọn ẹnìkan lẹ́nu sọ́bùrà ọ̀sán ibi tí a di àmọ́nà wa sórí náà alàlẹ́kọ̀ọ́ mi kà ìfìdí. Ọ̀gbọ́n náà tẹ̀ iná fídì ní àsáǹtà wọ́n fi ìyá ọ̀yìn lọ sí àsáǹtà ókè náà dápà jù. Wàhánà lọ́gbẹ́ka ó di ìzáàtì àwọn yàtì fún mi. Ọ̀sàlámù alàyè ìsẹ̀yìn náà Distinguished Senator Mashrasman has spoken on behalf of all of us, and he has spoken very well. Oh, thank you so much. Your Excellency, distinguished guests and royal fathers, we are going straight to the coronation, and I'd like to invite offstage. Ibi tí àwọn ìlàdé yan àkókò yìí wọ́n fẹ́ gbé adé kárí àwọn ọba o. Ẹ jẹ́ kí gbogbo akáwòye káwò dáadáa. Ìdùnnú wa ò ní bàjẹ́ lọ́yọ̀ọ́. Sàmì nígbà tí a bẹ̀rẹ̀ lórí ipa. Ilẹ̀ ń fọba pinnu ọba láṣẹ. Kábíyèsí àti olórí nìkan. Àdìgílẹ̀ ń fọba pinnu ọba láṣẹ. Ọba tó lórí àwọn ọba ẹ̀rẹ̀ tí ó sì ọba tó lórí àrùsá ọba ẹ̀rẹ̀ tí ó sì ẹni bá fojú ní ọba. His Excellency, Deputy Governor yìí, gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìdílé tó fẹ́. Executive Governor yìí, tímọ́tímọ́ His Excellency. In exercise of powers conferred on His Excellency the Governor of Oyo State, Engineer Makinde, whom I'm representing this afternoon, and by virtue of Section 28(1), Cap 28, Volume 1 of the Chief Law of Oyo State, Nigeria 2000, and other powers in that behalf, I, on behalf of His Excellency, Engineer Makinde, Bayo Lawal,
confer on you the title of His Royal Majesty Ọba Lamidi Ọláyanjú Oyewale, given under my hand and public seal of Oyo State of Nigeria on the 12th day of February, year 2026. Congratulations, Your Majesty. Ẹ pariwo kábíyèsí o. Ẹ pariwo tó. Ẹ jẹ́ gbọ́dọ̀ ẹ̀kọ́ sí. Fọ́tò ẹ̀yẹ dàbí dàrẹ́ kí ló ṣe bẹ́ẹ̀ kúrò lọ kúrò bẹ́ẹ̀ dàrẹ́ kúrò á tẹ̀ náà lọ ọ̀gbẹ́ni dàrẹ́ ṣe wọ́n kí ló ṣe wọlé. Wọ́n ti di gbogbo ẹ̀. Ẹ̀lẹ́ ṣe ọ̀gbẹ́ni kọ́ bẹ́ẹ̀ yẹn tí wọ́n ti wọlé. Ẹ̀jọ̀ bá lé bàbá yẹn dànù. Ṣé ti gbogbo wa bá gòkè jọ? A lè gòkè náà. Ṣé gbogbo wa bá gòkè kọ́? I, Bayo Lawal, confer on you the title of His Royal Majesty Ọba Mukaila Afọ̀njá, given under my hand and public seal of Oyo State of Nigeria this day, February 12th February, 13th February 2026. Congratulations, Kábíyèsí. Ìbò sí rẹ̀ oníyàjì o, ìbálọ̀ rẹ̀ oníyàjì, ó ti bá Adéwọ̀nyí oníyàjì. Ẹ ṣe kábíyèsí kó rinlẹ̀. Ẹ̀yin ọmọ oníyàjì aráàlẹ̀ àbí òle, ẹ bá ń ṣe kábíyèsí fún oníyàjì lẹ́ẹ̀kan sí i. Bàbá Yàjì, ó gbó bí olúgbógbó tìrìgbó, ó gbó bí olúgbógbó tìrìgbó, ó gbó bí àgbà kan tó fọmọ owó sólè ọmọ owó. Ẹ ṣe kábíyèsí lọ́pọ̀. Governor of Oyo State, whom I'm representing this. Ẹ̀yin ọmọ ẹlẹ́gbẹ̀ ẹ ṣe kábíyèsí fẹ́lẹ́gbẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ẹ bá ṣe kò ṣàkóso yí ọmọ Makinde. Ọ̀dà àgbẹ̀ kẹ́kọ̀ọ́ òwe èdè léṣe pélépè léṣe lẹ́tìtẹ̀ láwòrán bàbá tó bí yín lọ́mọ. Kátàlọ́ elépè ní Akíntọ́ndé ìlépè. Ẹ̀yin ọmọ ẹlẹ́gbẹ̀ ooo. Tí wọ́n bá bẹ̀rẹ̀ pé kí ni ìtumọ̀ oní tí wọ́n bá ń pe bàbá yín lé elépè ọba, onípè ọba, ẹgbẹ́ rárá irọ́ ni wọ́n fi pa. Elépè ní bàbá tó bí yín lọ́mọ. Ẹ máa gbọ́. An exercise of powers conferred on me, His Excellency who I'm representing this afternoon, by virtue of Section 21 of 2000, and any other powers in that regard, I, Bayo Lawal, Èmi sọ̀kò máa jẹ́ra sí ọ̀nà sọ̀kò bàbá ọba ní ṣe. Ẹ̀yin ọmọ pẹ́bí tí ló tó lè ṣe káàbọ̀. Abẹ́ ṣe kábíyèsí fọ́nà sọ̀kò lẹ́ẹ̀kan sí i. Ọlọ́run ọ̀dọ́dọ́ lórí òjò. Orí ìdúdẹ, ní ìdúdẹ, ẹ̀jìnlẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ìṣẹ̀lẹ̀ Ẹjọ́ kúrò mẹ́ẹ̀.